Mo kí ẹ káàbọ̀ síkànlẹ̀ Jùgbà Masa Channels nínú àwọn ìròyìn tó ń jáde. Ó dorí alága INEC alàgbà Àmúpìtàn. Wọ́n ní wọ́n sọ ìdí pàtàkì tí àwọn ẹgbẹ́ ADC tí wọ́n fi yọ orúkọ àwọn olórí wọn nítorí ọ̀rọ̀ kóòtù tí ó wà nílẹ̀. Wọ́n dẹ̀ rí wí, wọ́n ṣe interview pàápàá lórí ẹ̀. Nǹkan tí wọ́n sọ náà ọ̀rọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbọ́ ó lágbára díẹ̀ náà ni. A fẹ́ lè máa dá àwọn ADC yẹn náà lẹ́bi àbí ká dá wọn lẹ́bi ni. Ṣùgbọ́n kinní kan tó jẹ́ ìròyìn tó wà ńbẹ̀ lónìí nìyí. Ìròyìn tó wà ńbẹ̀ ni pé wọ́n ní alàgbà Wike, mínísítà Wike l'Àbújá lórí ọ̀rọ̀ ilẹ̀. Ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ òótọ́ ni, alàgbà Wike gẹ́gẹ́ bí Sahara Reporters bí wọ́n ṣe gbé jáde. Wọ́n ní wọ́n fún àwọn bíi 29 mọ́kàndínlọ́gbọ̀n ní $50,000 nínú àwọn official INEC official àwọn olórí wọn bíi 29 wọ́n fún wọn ní $50,000. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ. Ṣé lóòótọ́ ni? Owó òkè ni. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀ náà o. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀. Bóyá wọ́n fún wọn nílẹ̀ allegedly. Tó bá jẹ́ bẹ́ẹ̀, àwọn tí ò kàn tán jẹ́ junior staff INEC wọ́n láwọn yẹn ló wá dìde ló lọ tú àṣírí fún àwọn Sahara Reporter bí wọ́n ṣe sọ. Irú orúkọ wo ni INEC fúnra wọn ń sọra wọn? Ṣé abẹ́ ìjọba ni wọ́n wà ní àbí independent ni wọ́n bí wọ́n ṣe ń wí owó kíni? Ṣé lóòótọ́ ni wọ́n allege wọn lé lórí? Now, owó yẹn ta ló ní? Torí wọ́n tún ní alàgbà Wike mínísítà ó kọ́lé fáwọn adájọ́ duplex. Ara òṣèlú náà ni o. Àwọn kó fà ní tó bá jẹ́ lóòótọ́ ni, ṣùgbọ́n ṣé ìfàyẹn kì í fààyàn lápò ya? Tí kì í bá fààyàn lápò ya, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa bú wa pé oníṣẹ́. Bó bá jóun ni yóò gbà jù bẹ́ẹ̀ lọ. Ìtumọ̀ wípé àti bọ́m̀bé ó le, àwọn ọmọ yín náà ń bọ̀ lẹ́yìn. Ṣé Wike ló lówó yìí lápò ara rẹ̀? Ṣé ilẹ̀ Wike ló pín? Ilé tí wọ́n ló kọ́? Ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ òótọ́ ni, ṣé òun ló fún wọn ní duplex lápò ààrẹ àti pé torí ìkíni? Ọ̀rọ̀ Nàìjíríà kọ́lọ́n kó ṣàánú wa ni o. Ìdìbò ń bọ̀, oríṣiríṣi là ń gbọ́, kò dẹ̀ tí ì tán, oríṣiríṣi la máa gbọ́. Tó bá jẹ́ lóòótọ́ ni, irú ọkọ̀ wo lọmọ Nàìjíríà wọ̀? Ṣé láti dórí ipò àbí láti ṣe kíni? Ipò wo ni Wike ń dù? Àwa ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣé Wike ló rán ẹ̀ níṣẹ́ àbí wọ́n rán? Àwọn owó yìí kí nìdí tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ṣe fún àwọn 29 allegedly top officials? Kí ni wọ́n ní kí wọ́n fi ṣe? Ilé ìgbìmọ̀ ti ilẹ̀ Amẹ́ríkà, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé dìde lórí ètò ààbò yẹn lẹ́yìn tó ṣẹlẹ̀ lásìkò Easter àti Good Friday. Dìde kíákíá lórí ètò ààbò, pàápàá jùlọ bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì tó ò bá fẹ́ kí àjọṣe wa kó pin, kó níṣòro. Ṣóní ni wọ́n ti ń sọ ni. Àwọn US ti ń gbìyànjú tiwọn. Ṣùgbọ́n ṣó nílò kó ará àta máa sọ fún wa wípé ká tún lé wa ṣe, ká gbá lé wa? Nígbà tára àta bá ti wá ń sọ bẹ́ẹ̀ fún wa, tá a dẹ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ tá à ń wò, irú olórí ilé bẹ́ẹ̀ tí ò ká sí, irú èèyàn wo ni? Àwọn tẹ́rọ́rìsì tún pa àwọn èèyàn lásìkò Easter, Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n pààyàn ní Plateau ń dò ní ẹgbọ́n tí àwọn ìjọba sọ ni wọ́n láwọn máa sin àwọn èèyàn yẹn. Wọn ò sọ wípé a máa mú àwọn tó ṣiṣẹ́ yìí.
a gbọ́ nípa ìgbóguntì, a máa gbógun tàwọn tó ṣiṣẹ́ yìí tó lè bá jà níbì kan, àwọn agbófinró á ní à ń tọpasẹ̀ àwọn tó ọwọ́ máa tẹ̀ wọ́n láìpẹ́. No action lẹ́yìn ìgbà yẹn. Tí a bá bẹ̀rù Ọlọ́run lórílẹ̀-èdè yìí, ẹ̀sìn lásán là ń ṣe. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Italy. Àwọn ará Italy ti gbọ́n, wọ́n ti mọ nǹkan tí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń jagun ẹ̀sìn yìí, wọ́n ti mọ nǹkan tí wọ́n fẹ́ sọ gbogbo ilé ayé dà. Ọ̀pọ̀lọpọ̀ ń bú Trump pé torí nǹkan kan, torí nǹkan kan. Ṣé nǹkan tí Trump láwọn èèyàn yìí náà ṣe tó bá tẹ̀ ní ó ní interest tiẹ̀, ìyẹn àwọn Iran, ṣé irọ́ ni wọ́n pa mọ́ wọn? Ṣé wọ́n sponsor àwọn bandit, àwọn terrorist káàkiri àgbáyé ni? Ní Italy, òfin tí wọ́n ṣe ń bẹ̀ báyìí nítorí nǹkan kékeré tí orílẹ̀-èdè Nàìjíríà máa wò tó dẹ̀ máa gbójú kúrò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ agbófinró wa lórílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ àwọn tó ń rí sí bá tí wọlé tà ń jáde, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti gbàbọ̀dè bí ó bá jẹ́ gbogbo wọn. Arákùnrin kan ló lọ sórí ètò lórí tẹlifíṣàn, ìmáàmù ni, ó dàbí ọmọ Pakistan ni àbí Palestine. Wọ́n ní ó sọ̀rọ̀ ńbẹ̀, ṣé ẹ mọ̀ pé ní nọ́ọ̀tì níbí báyìí wọ́n máa ń fẹ́ àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò ju ọmọ ọdún 11, 12, wọ́n ti fi wọ́n lọ́kọ, wọ́n dẹ̀ fi ń ṣayọ̀, wọ́n ń fìṣẹ́ ṣayọ̀. Irú ẹ̀ lẹni yẹn lọ sọ lórí tẹlifíṣàn ní Italy pé wọ́n ń ṣe interview fún ìmáàmù tó lẹ́nu náà ni pé ọ̀rọ̀ kan máa fẹ́ ọmọ kéékèèké nǹkan kan ìgbanigbà wà. Ó ní bẹ́ẹ̀ ni, ó lẹ́sìn Mùsùlùmí fààyè gbà, ẹ̀sìn Islam fààyè gbà. So ẹ lè fẹ́ ọmọ tí ò tí ì pé ọmọ ọdún bí ọmọ ọdún 13, 14, ṣẹ̀dẹ̀ lára ẹ sì lè ṣerú ẹ̀ náà ní ìlú Italy ń bí. Ó ní bẹ́ẹ̀ ni, òun lè ṣe. Wọ́n dẹ̀ dákẹ́. Wọ́n sọ̀rọ̀. Wọ́n dẹ̀ lọ tó àwọn agbófinró bó ṣe yẹ kán tó gbogbo ìwé bí wọ́n ṣe lè dá padà sílé gbogbo ẹ̀. Lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí, àwọn ìmáàmù bíi 14 ló wà lẹ́wọ̀n. Òun tiẹ̀ wọ́n ti deport ẹ̀ padà. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà táwọn northerners tí wọ́n ń fìṣẹ́ ṣayọ̀, tí wọ́n ń ṣòṣì bí ẹran aṣẹ́wó, ọmọ ọdún 14 tó yẹ kó wà ní iléèwé, wọ́n á tún ṣe ìgbéyàwó yẹn bí ẹni pé wọ́n ń ṣe nǹkan pàtàkì. Nítorí wípé àwọn ará Italy wọ́n fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ni wọ́n ṣe kó àwọn ìmáàmù 14 ẹ̀ tí wọ́n kó wọn sẹ́wọ̀n. Eléyìí tí ẹ dá padà yìí wọn ò fúlà. Bóyá ní fámìlì, bóyá kò ní fámìlì kọ̀ọ̀kan wọn, tí ò bá ṣọ́ra wọn padà dáhùn fámìlì ẹ̀ náà padà, àfi tó bá jọmọ ìlú wọn lókù. Now àwa ń tanra wa jẹ lórílẹ̀-èdè Nàìjíríà. A gbé ẹ̀sìn sórí, ẹ̀sìn tí ò ní nǹkan kan ṣe nínú ọrọ̀ ajé wa. Bá a ṣe ń kírun tó tà lọ ṣọ́ọ̀ṣì tó tà sọ́ra wa di kíní sí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí, kí ló yàtọ̀ nú ayé wa? Ẹlòmíì náà kì í ṣe pé a fi ń sọ̀rọ̀ ẹ̀sìn láì dáa. Àsìkò tó yẹ kó wà lẹ́nu iṣẹ́ kí ẹkọ́nọ́mì inú ilé tiẹ̀ kó lè bá a grow, tó dẹ̀ lè ran ẹkọ́nọ́mì orílẹ̀-èdè lọ́wọ́, gbogbo 80% àwọn èèyàn pásọ̀ àkó wọn sí ṣọ́ọ̀ṣì. Ẹlòmíì ti sọ ara ẹ̀ di ajá nú mọ́ṣáláṣí, ibẹ̀ ni ó sùn sí, ibẹ̀ ni ó jókòó sí, ibẹ̀ ni ó fa tẹ̀sí, ibẹ̀ ni ó ti máa jẹun. Dẹ̀ máa gbàdúrà láì ṣiṣẹ́. Lásìkò tí àwọn orílẹ̀-èdè yòókù ń ṣe iṣẹ́, láwọn tá a jọ gba òmìnira, tí wọ́n ń ṣe iṣẹ́, tí wọ́n ń bíìdì orílẹ̀-èdè wọn, aláǹgbàdúrà nísìn wọ́n ń gbàdúrà níwọ̀nba, wọn ò pe Ọlọ́run lẹ́jọ́, wọn ò dẹ̀ sọ Ọlọ́run lẹ́nu, ayé wọn dẹ̀ dá, ayé wọn dùn. Ẹ̀yin tẹ́ ẹ̀ fi gbogbo ojúmọ́ tó ojú títì níjọ́ Jímọ̀, ìjọ́ Sunday, eré burúkú wọn lọ ṣọ́ọ̀ṣì, ẹ̀yin yìí wá dà, kí ló yí padà nú ayé yín tẹ́ ẹ̀ ń sọ Ọlọ́run lẹ́nu? Gbogbo a fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan yìí, tágbára ìjọba ò fẹ́ ká yìí. Àwọn ará Italy ti mọ̀ wípé àjẹ́ndà àwọn ni tí wọ́n fẹ́ ṣe ní gbogbo ayé nìyẹn. Kí ìmáàmù kan wá lanu gbàgà, fọ́tò ẹ̀ ni mo fi síbẹ̀ yìí, kó mọ wá sọ wípé wọ́n lè fẹ́ àwọn ọmọ kéékèèké. Ṣé ẹ mọ̀ wípé ewu burúkú ni lórí àwọn ọmọ?
kí ni House of Senate wá ń ṣe? Àwọn ilé ìgbìmọ̀ wa kò sí. Italy sọ wípé sexual abuse ni ọmọ ọdún 14, 13, 11. Ṣé wàá mọ nǹkan tí Italy ṣe ń sìn? Wọ́n ti ṣòfin, kò sí àṣà àti ẹ̀sìn tó lè determine ẹlẹ́ṣẹ̀ àfi òfin Italy nìkan. Irú èyí tí wọ́n fẹ́ fi ṣàríà tí wọ́n mú wọnú constitution wa kò ṣẹlẹ̀ o ní Italy. Wọ́n ti yí padà. O ò lè torí àṣà bí àpẹẹrẹ bẹ́ẹ̀ bá tẹ eégún mọ́lẹ̀ ń bí nílẹ̀ Yorùbá, èyí tó máa ṣe ni pé wàá sangbá wàá sàwo, kò sí ní Italy o. Ṣàríà sọ wípé ẹ̀sìn wa sọ wípé kò sí ní Italy o. Àtẹ̀sìn àtàṣà kò sí èyí tó lè sọ wípé ọ̀daràn ni lágbájá. Orílẹ̀-èdè Nàìjíríà àsìkò tó yẹ kán jókòó ṣe gbogbo àwọn nǹkan báyìí, kán wo irú Italy yẹn, kán fi ṣàríkọ́ṣe kí gbogbo nǹkan báyìí kó lè bá àdínkù. Irọ́ ni o. Bí gbogbo trillions gbogbo ayé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe jẹ́ tiwọn nìkan ni wọ́n máa wà. Ẹ jẹ́ kán ní kán wá approve ọ̀rọ̀ owó ń sìn. Ẹsẹ̀ tí kì í pé ní house á pé láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta. Ṣé ní say hi, wọ́n á rówó gbà wà wọlé. Ẹ̀yin olóṣèlú yìí, ẹ̀yin tẹ́ ẹ dá ò pọ̀, ẹ̀yin tẹ́ ẹ dá mọ́ra yín. Ṣówó yìí ṣá, ṣé dúkìá yìí ṣá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ níbi lórí orílẹ̀-èdè Nàìjíríà àti lórí bí wọ́n ṣe ń fẹ̀mí ṣòfò tọrọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò ká yín lára, pàápàá jùlọ ẹ̀yin olórí tiwa nílẹ̀ Yorùbá. Má jẹ́ kí n ṣe ó gbóná, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí yín. Ọlọ́run ló mọ bó ṣe máa dájọ́ yín. Bitter Truth lètò tẹ̀ ń wò, ìkànnì Jùgbà Màsàlẹ̀ tí ń wò wá. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ bá wa sọ fáwọn ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n fi ọ̀rọ̀ Italy ṣe àríkọ́gbọ́n. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá wa sọ fáwọn tó wà ilé ìgbìmọ̀ aṣòfin kán ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. Kán ṣe tó tọ́ àti nǹkan tó yẹ. Ẹ̀sìn kan ò gbọ́dọ̀ determine ọ̀daràn. Ṣàríà ò gbọ́dọ̀ wọnú òfin. Bíbélì náà ò gbọ́dọ̀ sọ wípé ẹlẹ́ṣẹ̀ ní lágbájá. Àṣà Yorùbá ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́yìn òfin tó yẹ ká tẹ̀lé. Kò yẹ kéèyàn kan ju òfin lọ. Ìdààmú ò ní bá wa o. Bitter Truth lètò, ìkànnì Jùgbà Màsàlẹ̀ tí ń wò wá. Ṣéun Agboola lórúkọ tèmi. Á tún máa pàdé ńgbà mi o. Nàìjíríà, ẹ̀yin olóṣèlú tó fún kábíyèsí lódùmarè.